Olùdáyé bàbá Elédùmarè ọba àjípéjọba àtòkì adùn kí olùdáńdá ọba tó dá gbogbo ayé àtòfin ní ṣàràdá Olódùmarè o àṣẹ yóò wú Ọlọ́run ọ̀run ọba tó dá gbogbo wa ọpẹ́ ọpẹ́ làwọn dá lórí Ààrẹ Onakakanfo lẹ̀ Yorùbá Ìbà Abíọ́dún Ìgè Adams Ààrẹ Onakakanfo lógun ọ̀fẹ́ o lógun ọ̀fẹ́ o ọmọ lọ́wọ́ Olódùmarè ọba. Ìbà Abíọ́dún Ìgè Àdùbí gbéralẹ̀ òdìdé ọmọláwọ́ Olódùmarè ọba. Ìbà Abíọ́dún Ìgè Adams Ààrẹ Onakakanfo lẹ̀ Yorùbá ọjọ́ ti yà ó kárí ayé o Ṣùmàrè ti láti ẹ̀ lálàkanlẹ̀ àjọ̀dún ọdún rẹ̀ tún dé orí kádùn orí wá ṣe rere orí là ó láṣẹ Èdùmàrè àṣẹ kò ní ṣàìṣẹ láṣẹ Elédùmarè ọba tó dá ọ sáyé àṣẹ Olùdáyé a sì yọ́nú sí ọ lọ́sàn-án lóru àṣẹ àríwá àti ọba tó dá ọ sáyé ò ní dàrú o àṣẹ orí inú rẹ ò ní bá tòde jẹ́ àṣẹ o àṣẹ láṣẹ Elédùmarè ọba tó dá ọ sáyé àṣẹ. Ààrẹ Onakakanfo gbogbo lẹ̀ Yorùbá ní sọdún lónìí o Ìgè Àdùbí ní sọdún lónìí Abíọ́dún òkú ọdún o Ìgè Àdùbí o akọ́lẹ́nu bí agogo Ìgè Àdùbí olóṣàmọ́lé tán mo nígbà àràwọ̀ bí ìyá lè kú kó kú bí bàbá lè lọ kọ́ mọ́ lọ elégédé ń bẹ lóko gbọ̀rọ̀ ń bẹ láàtàn ohun Ìgè Àdùbí ọ̀jẹ̀ ni ò níwọ̀n o Ìgè Àdùbí kò rojú ìyá ojú bàbá làdùbí wò Ìgè bá rojú ìyá ẹ̀ kì bá kẹsẹ̀ ẹ̀ ta Àdùbí o Ìgè o Abíọ́dún onígbà àràwọ̀ ìràwọ̀ rẹ̀ ò ní kú o ọmọ rí gidi o Ààrẹ gbéralẹ̀ òdìdé kò wá jíjọ́ ọjọ́ ìbí ẹ̀ o Ìbà Gani Abíọ́dún Ìgè Adams ológun ọ̀fẹ́ ni wọ́n ká Ààrẹ ọmọ rí gidi akọlóhùn gbàgbà o ọmọ àkàrà dídí gbọ́mọ pọ̀ lọ́jà rí gidi ọmọ oníṣù àrókùrò bẹ́ẹ̀ ọmọ ṣòrógùn bíi ti ọ̀gẹ̀dẹ̀ ọmọ wa o ọmọ ẹkùn búramúramù ojú ẹkùn náà o ìrù ẹkùn oòrùn ọmọ òṣògùn lẹ̀ ṣògùn ájà ṣògùn sínú igbó ṣògùn sí gbàgede aláyà kí oró aláyà kí oró aláyà kí oró ọmọ aláyà kí o ọmọ àgbò ńlá ṣe wo wọ̀rọ̀kọ̀ ọmọ àwọn rí àyájọ́ àyáká ọkọ́lé ẹ̀tù kọ́lé ìbọn ọmọ arókùn palọ sọ́kò bí odídẹ ọmọ àdìmúlà ó nílẹ̀ ọmọ ayá nínú ọ̀tàṣọ̀rẹ́ ni wọ́n kì í yó Ààrẹ o Ààrẹ bá bínú o Ìbà Gani Adams Ìgè Àdùbí bá bínú pé mọ́
bá lóye mo pè ọ́ lóko ayọ̀ bá kalẹ̀ lè ní jẹ́ màmá oríkì. gbogbo Oòduà Progressive Union ni wọ́n ní kí n mọ̀ kí yín. wọ́n lẹ́kú ọdún ẹkú yèdún ọdún ayọ̀ lẹ́mọ̀ ṣe ẹ̀sọ̀dún ọdún èyí ẹ̀ ṣe ní ìtòwó tọmọ ọlọ́dún èyí pọ̀dún jà kànàmọ̀gbòkè pọ̀dún jà ìmọ̀wù títí lórí ògbó wọn wí o wọn ní ká ẹ fọwọ́ pawú ká ẹ fẹ́rí igi jóbi ẹ tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ayé níjẹ ni o ààrẹ kú dájú o ẹ kú òwúrọ̀ ìgbà yàtàn yóò ọdún èyí ọdún ayọ̀ ọdún rẹ ìgbà tuntun tẹ́ ẹ gbá mú kò ní bọ́mọ yìí lọ́wọ́ òkè àmúkùn òkè owó òkè ọ̀rọ̀ òkè ire níre níre là á sọ̀rọ̀ àtàrẹ ẹ má rí fí o ààrẹ ẹ má bo ìgè ẹ má ta sí Abíọ́dún ààrẹ ni mò ń pè o yíyọ ẹkùn tó jókòó ojú ẹkùn náà ẹkùn akọmọlà láì lábẹ́ ọmọ àwọn ní àyáṣẹ́ àyága ilé ìṣòwò ilé ìpàtẹ mú gbọ́ owó rọ̀gbọ̀n ìyàṣẹ́ olùdásílẹ̀ o Oòduà Progressive Union jákèjádò gbogbo àgbáláyé Oòduà Progressive Union àṣà àti ìṣe ló jẹ́ wá lógún àwa lọmọ Yorùbá àtàtà àṣà àti ìṣe wa ò ní ìparun dé àwa ni yóò bí ìwà túndé ọmọ Yorùbá àtàtà à ń gbàṣà wa lárugẹ afẹ́fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ní ṣàlàtìlẹ́yìn odò ẹni ọ̀fẹ́ nílà látìlẹ́yìn ẹni Oòduà Progressive Union OPU jákèjádò àgbáláyé gbogbo ọmọ ẹgbẹ́ wọn ní kí n mọ kí yín gbogbo àwọn olóyè wọn ní kí n mọ kí yín látòrí Ọ̀túnba Adéwálé Adépọ̀jù bàbá Oòduà worldwide Chief Mrs Deborah Ẹkúndayọ̀ Ọláyẹmí ìyá Oòduà Yúróòpù Chief Fúnṣọ́ Odùtọ́lá Bẹ́sàlájì bàbá Oòduà Yúróòpù Prince Adéwọlé Dáramọ́lá bàbá Oòduà North America ìyáàfin Modúpẹ́ Ọlábọ́láńlé Ṣódì Ìmú ìyá Oòduà North America Chief Honourable Olúfúnkẹ́ Agbọ́lá iyọ̀ màmá o international Èrèlúfọlá Ṣadé Adéníkẹ́ ìyá Oòduà Asia Chief Mrs Christiana Ọláìwọlá ìyá Oòduà UK Chief Mrs Ọpẹ́olú ìyá Oòduà Germany Princess Adéníkẹ́ Olóòtú ìyá Oòduà Malaysia Chief Mrs Adédayọ̀ Ọ̀dẹ́dìran ìyá Oòduà Ireland ní Dublin Prince oyè wọlé bàbá Oòduà Republic of Ireland ní Dublin o ẹ bá ránṣẹ́ pé Chief Gani Willie Badmus bàbá Oòduà Belgium àti Chief Mrs Ọmọlẹ́wà Esther Badmus ìyá Oòduà Belgium náà nu Chief Fúnmi Ẹgbẹ́délé JP bàbá Oòduà Germany Mr Idris Ọlálẹ́kan Animashaun bàbá Oòduà Senegal olórí Àríkẹ́ Bọ́lá Hafsat ìyá Oòduà Senegal Mrs Abọ́sẹ̀dé Salami ìyá Oòduà USA Chief Rasaki Àjàó Àràòsàn bàbá Oòduà USA Mr Alade Ismail bàbá àwo bàbá Oòduà Kenya Alájà Kúdírátù Akínṣemọ́yìn ìyá Oòduà Kenya Chief Olúfẹ́mi Ọládé tóun bàbá Oòduà Sweden Chief Adélékè Adébọ̀gún bàbá Oòduà Indianapolis Madam Adéṣọlá Comfort Gbàdámọ́sí ìyá Oòduà Italy Madam Yẹmí Ojúkù ìyá Oòduà Amsterdam ní Holland Alhaji Jamiu Ayígóró bàbá Oòduà Malaysia ikú òjẹ́ kárẹ́ẹ̀nì kejì ẹni Chief Balógun Tọ́pẹ́ Sàráfà bàbá Oòduà Jápánì agbẹ́kú adáhùn aró alùpùpù lókun ni wọ́n dárò oṣù lèkélè fọ́kùn wọ́n dárò ẹ̀fún nẹ́nẹ́nẹ́nẹ́ Balógun ó dìgbò ṣe ọmọ Oòduà tòótọ́ Oòduà Progressive Union bẹ́ẹ̀ bá rí wọn lóde ẹ̀mọ́ ti kẹ́ wọn ẹgbẹ́ tí ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ni wọn ò jà wọn bẹ́ẹ̀ nìkan bínú o Oòduà ni mí tọkàntọkàn Oòduà ni mí tọkàntara Oòduà ni mí tọkàntọkàn Oòduà ni mí tọkàntara Ààrẹ o ibà o Ààrẹ Onakakanfo ológun ọ̀fẹ́ ní sọjọ́ bí o òjì
nígè yínmíyínmí lè mọ yínmí kò ní yí kẹdú láéláé iná wẹ́rẹ́wẹ́rẹ́ ní tọ́ọ̀tún lè pa bíná bá gbìnà yá yóò sùn karahun ẹ̀ mọ́ta níjẹ́ fojú dàrẹ́ Ọ̀nàkakanfò ọmọ onílẹ̀ òbí ọmọ onílẹ̀ òbí o. àkọ́kọ́ ọmọ onílẹ̀ òbí o. ọmọ onílẹ̀ òbí Gani ọmọ onílẹ̀ òbí o. àkọ́kọ́ ọmọ onílẹ̀ òbí o. Ìgè ọmọ onílẹ̀ òbí ọmọ onílẹ̀ òbí o. àkọ́kọ́ ọmọ onílẹ̀ òbí o. ọmọ àkàrà dídí gbọ́mọ mi lọ́jà àrígidì ọmọ aláyà kí o. ọmọ arópin pa lọ sóko bí odídá o. ọmọ àdìmúlà onílẹ̀ ọmọ ayánu ọ̀tá ṣọ̀rẹ́ ọmọ diwandiwa àlẹ̀kẹ̀ ọmọ àrígidì akòrò ń gbàgbà o. ọmọ àkàrà dídí gbọ́mọ pọ̀ lọ́jà àrígidì ibà mọ́ bínú o. ibà fi èdénú fi èdè kò gbàràgbà tí ó bínú lọ́mọ rẹ̀ ẹ̀ pọ̀ jọjọ tí wọ́n lẹ̀ wọ́n mọ tí wọ́n ṣe sùúrù bàbá wa ibà nílé òkè àgbà lókun yóò òkè àgbà ẹ̀ àgùnlà ọmọ yìí kíbari àjòkólẹ̀ ilẹ̀ yìí tó bàrí